Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now. Ẹ kú ojúmọ́ re, mo kí yín ní kìkì tí Yorùbá bá ṣe máa ń kíra wa pé ojúmọ́ re, ojúmọ́ aláyọ̀ fún gbogbo ọmọ Yorùbá lénìí. Bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti wà lẹ́nu iṣẹ́ wa, àwọn bàbá wa kan, àwọn ìyá wa kan sì wà lójú oorun. Ìran èyí tẹ́ sùn láyọ̀ lẹ máa jí láyọ̀. Mo kí yín ní kìkì bíbèrè. Mo kí yín lórúkọ Professor Banji Akitoye, the Àrólé of Yoruba land. Mo tún kí yín ní kìkì ọmọlúàbí olóyè Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà, Aníyèkáyé General, the Akírógún Ìbáṣọ̀run Akírógún of Yoruba land. Ọmọ tó jọmọ lọ, Mèsáyà kan tọ́lọ́run rán sí ìran Yorùbá, ànábì títí wa ní ilẹ̀ Yorùbá. Mo gbọ́ pé àwọn àfáà kan sọ wípé torí pé à ń fi Ìgbòho wé ànábì, ó wá ń lara mọ́lẹ̀, ó ń la orí mọ́lẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá dó gẹ́gẹ́ bí ọ̀tá Ìgbòho, inú rírun ló máa pa wọ́n, torí inú rírun ní pẹ̀tù. Bẹ́ẹ̀ ni ìran òṣìbàtà ní lékè odò, Ìgbòho ló máa lékè gbogbo yín. Ànábì títí wa ní, torí ẹni bá ti dìde tó ló ń fẹ́ gba ìran kò nínú ìgbèkùn, is a special made from God. Jésù títí wa ní, yes, irúnmọlẹ̀ títí wa tòde òní ni. Majority of us àdé bá Ògún láyé, àdé bá Ṣàngó, àdé bá Ọya, àdé bá Lísàbí, àdé bá Ògèdèngbé Agbógungbòrò. Àwọn bàbá wa tó jà ìjà òmìnira lẹ́kìtì nígbà tá à ń pè wọ́n ní Èkìtì parapọ̀, àdé bá wọn. Ṣùgbọ́n ẹni tá a rí tó dìde lóde òní pé ìran Yorùbá gbọ́dọ̀ kó nínú ìgbèkùn, either you like it or not, ànábì wa ni, sàbẹ́ títí wa ni, Jésù títí wa ni, Mèsáyà títí wa ni, irúnmọlẹ̀ títí wa ni. Ìjọ wo ni Yorùbá fẹ́ bọ́ kó nínú ìgbèkùn? Ẹ máa bá mi subscribe sórí YouTube Bàbá Èkìtì TV. Mo ṣe sẹ́ẹ̀dì kankan síbẹ̀ lénìí. The number 1 citizen of Ìṣẹ́yìn, àrà tán dá ń bẹ̀, tí wọ́n ń dára, tó ń boko lóko jẹ́. And one of the power that Yorùbá ta ní, òun náà ní agriculture. Wọ́n ti gbà lọ́wọ́ wa. Nílé tán lé àwọn ènìyàn wa kò lóko. Mo lórin kan nígbà tí mo fẹ́ kọ́kọ́ gbé wọlé. Mo fẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí. Bóyá tí èmi àtẹ̀yin bá tún gbọ́ orin yìí, à kúrò nídìí ẹ̀tàn, à kúrò nídìí àwọn tó ń tàn wá. Lóòótọ́ lọ́lọ́run ọba mi ń gbọ́ àdúrà. Bó níṣẹ̀ṣe ṣe ń képe Ọlọ́run lọ́lọ́run gbọ́. Bí ìgbàgbọ́ ṣe ń képe Ọlọ́run lọ́lọ́run gbọ́. Bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí bó ṣe ń képe Ọlọ́run lọ́lọ́run gbọ́. Ohunkóhun tẹ́nikẹ́ni wá bá ti gbàgbọ́ tó képe lọ́nà tó lè rí pé òun lè gbà ní contract pẹ̀lú Ọlọ́run lọ́lọ́run gbọ́. Ṣùgbọ́n ti Yorùbá ò rí bẹ́ẹ̀. Èrèdí wo? Nítorí pé a wà nínú àjòjì èdè. Ìlànà tí Olódùmarè là fún ìran Yorùbá kọ́ la wà. Inú ń bí Ọlọ́run sí ìran Yorùbá. But all our great man of God, like Baba Adeboye, Oyedepo, the Kumuyi, the Oyede Olukoya,
Wo ló tún wà ńbẹ̀? Name them, all the CAC pastors, all the Cherubim and Seraphim pastors, all the Celestial pastor. Wọ́n ní sọ òdodo ọ̀rọ̀ pé inú ń bí Ọlọ́run sí ìran Yorùbá torí pé a ti kọ ìlànà tó láàlẹ̀ fún wa, a ti kọ́lẹ̀. Bàbá mi Ṣakiru Asiko ẹ kú ọjọ́ mẹ́ta. Èrè ìdí tí mo fi fẹ́ play orin yẹn nìyẹn. Tí n bá ti ń play orin yẹn, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ ọdún tí orin náà jáde síta, ẹ bá wa kọ sórí comment section pé bàbá Èkìtì orin tẹ́ ń play yìí 2024 ló jáde, 2022 ní, 2023 ní, ọdún tó bá jáde gẹ́gẹ́gẹ́gẹ́ bá wa kọ síta kẹ́ ẹ lè mọ̀ wípé those people tó sọ pé ká gorí òkè lọ, ká gun pẹ̀tẹ́lẹ̀ lọ, àwọn míì àní ká kí ẹsẹ̀ méjèèjì sómi, àwọn míì àní ká lọ sórí òkè ká lọ máa ká dàyà dé àpáta gbígbóná. We are just punish ourselves torí pé a ti kọ ìlànà Ọlọ́run lẹ̀. I know those people who are called themselves leaders, they know. My brother and my sister, kò sí nínú plan Ọlọ́run pé upper class máa wà, middle class máa wà, lower class máa wà. Ètò ènìyàn nìyẹn. Àwọn ìka ènìyàn, àwọn kàríkà shop alọ́kólóńkígbe. Màá play orin yẹn kẹjẹ kájọ diagnose ẹ̀ bí àṣà àwọn doctor. Ṣé Ọlọ́run yìí gbọ́ àdúrà ni? Orílẹ̀-èdè tí ò gbàdúrà tó Yorùbá, ẹ̀yà tí ò gbàdúrà tó Yorùbá, they are enjoying. Ògo tọ́lọ́run gbélé wọn lọ́wọ́, wọ́n rí lò, wọ́n rí jẹ. But we, àdúrà lọ́sàn-án, àdúrà lóru. Ẹ lọ ṣèwúre ó yá lọ bọ̀rí ẹ bá àti bọ̀rí gan orí ti fẹ́ pa. Torí pé a ti kúrò nínú ìlànà Olódùmarè. Yorùbá ẹ jẹ́ á sọ òdodo ọ̀rọ̀ fún ara wa. Ẹ jẹ́ á sọ òdodo ọ̀rọ̀. Ó sọ níbì kan, ó ní nígbà tẹ́mi pè yín ẹ̀yin kò dá mi lóhùn. Ó ní ọjọ́ ń bọ̀ tẹ́ ó pè mí tẹ́mi náà ò ní dá yín lóhùn. Ẹ kígbe. Òun Ọlọ́run á ṣe bí pé òun ò gbọ́, òun là ń là kọjá yìí until we go back to our origin. Níbi tọ́lọ́run dá wa sí, àwọn olórí kan àwọn bàbá wa ń gbà yẹn lọ́wọ́ máa kọ́. Wọ́n ní ẹ̀jẹ̀ ń gbókè odò, ẹ̀jẹ̀ ń gbókè odò, ibi orí dání sí là ń gbé, ẹ̀jẹ̀ ń gbókè odò. Yorùbá kọ̀, our leader wọ́n kọ̀, wọn ò jẹ́ kí Yorùbá gbé òkè odò. Ó ní mo fi sọ fún yín, olóṣèlú nìkan kọ́ ni problem wa. Those people call themselves religion leader. Religion mẹ́tẹ̀ẹ̀ta tá a gbé dání, they are all armed robbers. Àwọn tó dá wà lára wọn ẹ má ṣì mí gbọ́ o. But the majority of them know the truth. Tí pastor bá ń parọ́, tí àáfàá ń parọ́ torí n tó máa jẹ, ṣó yẹ kí àwọn oníṣẹ̀ṣe náà kó tó máa parọ́? Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti dífá tó ti gbé ifá gbọ́lẹ̀ pé iwájú ọ̀pọ̀ ògbọ́, ẹ̀yìn ọ̀pọ̀ ògbọ́, olùmúlọ̀tún, olùmúlòsì, àárín kinní kan tí ń ṣàwo nínú wọn òrèrè wájà pé tí ọmọ Yorùbá bá fẹ́ ní ìsinmi àfi ká kúrò nínú Nàìjíríà. Wọ́n ti dá ifá yẹ. Àwa ń sọ fún yín pé bí wọ́n ṣe ń yọ ṣe làwa ọmọ yọ gbọ́. But wọ́n bẹ̀rù ènìyàn ju Olódùmarè lọ. Àìmọye àwọn tán ní wọ́n ti lọ sí òkè Ìtàṣẹ̀, wọ́n ti lọ sí òkè Ìgbẹ́tì. Pé Ifá tó dá ń bẹ̀ sọ wípé àfi tí Yorùbá bá kúrò nínú Nàìjíríà, àfi tí Yorùbá bá dá dúró. One of my brother was among of them sọ pé nígbà tán kí Ifáyẹ lọ, Ifáyẹ ń sọ fún wọn wípé Yorùbá, orílẹ̀-èdè Yorùbá máa dúró. Babaláwo mélòó ló jáde síta kó wá sọ? They are afraid. Pé tá bá sọ òdodo, sẹ́nítọ̀ kò ní wá kí àgbo lọ́dọ̀ wa. Tá bá sọ òdodo, àwọn gọ́vnà ò ní wá lọ́dọ̀ wa. All these politicians, jíìpù tán gbé fún wa, wọn ò ní gbé fún wa mọ́. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ tí wọ́n bá fi Bíbélì ń tàn wá, tí wọn ò sọ òdodo ọ̀rọ̀,
tí wọ́n bá fi Kùránì ń tàn wá tí wọ́n ò sòdodo ọ̀rọ̀ ṣó yẹ kí àwọn tiwantiwa gẹ́gẹ́gẹ́ tó máa tàn wá. That is why I say the religion is not our problem. Those who hold the religion, they are the problem we have. They know the truth, but they refuse to say the truth out. Ẹbí Adébóyè lérè ṣàdébóyè àsọpọ̀lọ́run ò sọ fóun. Àwọn mínísítà tọ́jọ́ ń gbàdúrà papọ̀ tí ìran yẹn jáde. Ẹbí Kúmúyì lérè. Ẹbí Sam Adéyẹmí lérè. Ẹbí Olúkọ̀yà lérè. Ẹbí David Oyedepo lérè. The majority of CAC pastors, ask them. Àwọn àfáà yẹn ti rí. Ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn bẹ̀rù. Wọ́n ti gbàgbé ẹni tó rán wọn ṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bẹ̀rù ń tán máa jẹ. Pé tá a bá sọ òdodo ọ̀rọ̀, ohun tá a máa jẹ máa dí. Ẹ jẹ́ kí n play orin yẹn. Ẹ má gbàgbé ohun tí mo sọ. Ọdún ẹnikẹ́ni tó bá mọ ọdún tí orin yìí jáde síta. Ẹ dákun, ẹ jájọkọ́. Kẹ wá wo ìgbà yẹn sí ìgbà tá a wà yìí. Ẹ ti gbọ́ ìbẹ̀rẹ̀ orin yẹn. Bàbá wa Evangelist Báyọ̀ Adégbóyèga ló kọ. Ọdún wo lórí yẹn jáde síta? Bàbá wa Báyọ̀ Evangelist Báyọ̀ Adégbóyèga ló kọ. Ẹni bá mi yọ ọdún tí orin jáde síta ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́. Ẹ bá mi kọ sí comment section. Orin yẹn ẹ má wò gẹ́gẹ́ bí orin. Ẹ wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀. Ká wá wò ó, ká wá gbé lọ sínú realm the situation tí Yorùbá wà lọ́wọ́lọ́wọ́. Ìlú lè bọ́bọ́ Ọlọ́run wá sọ lùdẹ̀rọ̀. Kárí jẹ kárí mu, kárí ná kárí lò. Kárí jẹ kárí mu, kárí ná kárí lò. Káàárọ̀ wọ́n fi sìn ọ́, Ọlọ́run wá sọ lùdẹ̀rọ̀. Ìlú òdédélé àwọn ará bí ní ẹbí. Àwọn jẹgúdújẹrá àwọn ará bí ní ẹbí o. Àwọn abèmí àwọn ará bí ní ẹbí. Àwọn bọ́tìlẹ̀ rí orí àwọn ará bí ní ẹbí. Gbogbo àwọn ajúnilọ àwọn ará bí ní ẹbí. Àwọn kẹ́ni máa ní àwọn ará bí ní ẹbí. Àwọn ìgìdá ẹ̀yẹ́fò àwọn ará bí ní ẹbí. Ìlú lè débi wípé bàbá ò lè bí ọmọ bóyá ó ti yọ ọ́. Àyàfi bóyá ó ti jẹun. A ò lè jẹun tó wù wá mọ́ ohun tí a rí ládẹ̀ ń jẹ o. A ò lè ṣiṣẹ́ tó wù wá mọ́ iṣẹ́ tí a rí ládẹ̀ ń ṣe. A ò lè gun mọ́tò tó wù wá ọkọ̀ tí a rí ládẹ̀ ń gún o. A ò lè wọṣọ tó wù wá mọ́ aṣọ tí a rí ládẹ̀ ń wọ̀ o. A ò lè gbélé tó wù wá mọ́ ilé tí a rí ládẹ̀ ń gbé o. Olúwa wa pa àgbà yìí dá Olúwa wa pa. Ibi tí mo fẹ́ lò dé nìyẹn. Ẹnikẹ́ni nínú ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò pẹ̀lú mi. Tẹ́ bá mi yọ ọjọ́ tí rẹ́kọ̀dù yẹn jáde síta. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sórí comment section. Ká wá bira wa léèrè. Ohun tí mo jókòó tí mo rò níbi aago 2 òru ló jẹ́ kí n wá orin yẹn jáde síta. Pé láti ìgbà tí rẹ́kọ̀dù yìí ti jáde síta, ṣé Ọlọ́run ò tí ì tó gbọ́ àdúrà ni? Pẹ̀lú gbogbo àdúrà tá ń gbà, Olúwa Jésù Olùgbàlà
àwọn ká wà lórí awọ àlà àkùbà àlà àkùbà láìlà ìlàlà láìlà ìlàlà ẹ lọ ṣe tutù ẹ lọ ṣe gbà kí ló dé tí ẹ àdúrà ọmọ Yorùbá ò gbà ọdún kelóore tó ní yẹn ti jáde èmi mọ̀ pé around 80 ni lórí yẹn ti jáde mi ò sure bíi 87 or 86 but I know during the Babangida regime lórí jáde síta àtàyè rọ 80 ọmọ tó bí ní 80 nígbà yẹn lọ́hùn ó ti bímọ tán nílé ọkọ tó bá jọkùnrin ni ó ti ṣíwọ́ ọmọ bíbí pé my dear ibi tá a bí dé já fi gígùn lé ọmọ 80 ọdún kelo is over 30 years tí ò bá ti ní pé 40 ẹ jẹ́ àjọ sọ́kòjò yẹra wa ṣé etí Ọlọ́run di ni tí ò fi gbọ́ igbe wa àbí ọwọ́ Ọlọ́run kúrú tọ́wọ́ ò fi tó wa láti gbà wá ó ní ṣùgbọ́n àìṣedédé yín ló mú yín jìnnà sí ohun Ọlọ́run àìṣedédé yín ẹgbọ́n tó ní yẹn sọ ìyẹn ni wípé ìyà tá à ń jẹ lọ́wọ́ kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run àwọn ará bíbá yìí ní ẹbí those people call themselves leaders àwọn ní ẹbí àwọn Afẹ́nifẹ́re àwọn ní ẹbí àwọn tí Yorùbá fi làálàá wọn sọ́dọ̀ èèyàn táwọn gbá màmá Yorùbá lórílẹ̀ ní àwọn ní ẹbí àwọn tó jẹ́ wípé lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀ náà lọ lé ìwé tán ríṣẹ́ tán jẹun tán yọ̀tọ̀ mi the majority of them starting enjoying this life at the age of 24 years wọ́n débẹ̀ tán wọ́n tilẹ̀kùn mọ́ ògo fún àwọn tó ń bẹ̀ lẹ́yìn àwọn ní ẹbí ìyà tí à ń jẹ lọ́wọ́ is not for God kì í ṣe látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run mo sọ fún èèyàn kan lánàá mo ní Ọlọ́run ṣe fọwọ́ lẹ́rọ̀ rẹ̀ tí ń wò wá àwọn ní ẹbí torí n tó yẹ kọ́lọ́run ó ṣe fún ìran Yorùbá ó ti ṣe kí ló gbé wa dé ọ̀dọ̀ àjòjì èdè kí la bá dé ọ̀dọ̀ àjòjì èdè Dáfídì wípé èmi ó ṣe máa kọrin Olúwa ní ilẹ̀ àjòjì kí ló dé tí Yorùbá ń kọrin Olúwa nílẹ̀ àjòjì I always say today is Friday àìmọye ìṣòro lẹ́ni Olúwa Jésù inú mi náà dẹ́dùn àwọn mùsùlùmí náà ti ṣe ìṣòro lọ́mọ gbọ́ láìlà ìlàlà láìlà ìlàlà láìlà ìlàlà àwọn bàbá wa ẹlẹ́sìn àbáyáláyé náà àwọn náà ti ṣe ìṣòro upon all this prayer nothing change for the Yoruba race it is because we are under bondage torí pé à ń kọrin Olúwa ní ilẹ̀ àjòjì níbi tọ́lọ́run ọba mi tó wá sí we are not there ọmọ tẹ́ ẹ bá ní ìwọ ọmọ yìí lọ mo fẹ́ kó lọ sí Èkó kó lọ skul Èkó tó ọmọdé Èkó tó gba Abẹ́òkúta lọ tó lọ ṣe ohun tó wù ú bẹ́ẹ̀ ẹ rí i pé tí bàbá yẹn bá gbọ́ inú ẹ̀ máa dùn sí náà embrace ẹ̀ embrace ẹ̀ pé ó kárí ọmọ yìí no ọ̀rọ̀ Olúwa tẹ̀sán níbi kan ó ní bàbá kan pé ọmọ yìí lọ síbi báyìí olóòmọ yẹn sọ pé òun ò lè ṣe ó gba tiẹ̀ lọ ìkejì ó pé ìkejì bá mi ṣe ìkẹ́ bẹ́ẹ̀ ó ní bàbá mi mo ti gbọ́ ẹni tó ní pé bàbá mi rán mi iṣẹ́ mi ò lọ ó ronú pé wàdà ó padà wá ṣiṣẹ́ bàbá ẹ̀ ẹni tó sọ pé òun ti gbọ́ mú bàbá gba títí ẹ̀ lọ we are bondage Ọlọ́run kọ́ ló ń bí ìyà jẹ wá àwọn pásítọ̀ tó ń sọ oríṣiríṣi prayer oríṣiríṣi program láti Monday to Friday ẹ wá fi ìṣòro parí ẹ Saturday nìkan lẹ ní lọ ṣọ́ọ̀ṣì láti gbogbo ìgbà tá a ti ń gbà á kí ni gain wa kí ni benefit wa it is because we are far for God torí pé a ti sọ ìlànà Ọlọ́run nù a ti sọ ìlànà Ọlọ́run nù majority àwọn pásítọ̀ tó ń pe àdúrà fún wa ọwọ́ gan kún fún ẹ̀jẹ̀
majority àfáà tó ń gbàdúrà tó ń yan náfìlà fún wa ọwọ́ kún fún ẹ̀jẹ̀ ẹni tó ní ká wá ṣèrúbọ ká lè rojú rere Ọlọ́run kí àwọn onílẹ̀ lè dìde sí ìrànlọ́wọ́ wa ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Why are we deceiving ourselves? The majority of them know pé àwọn bàbá wa ti jẹ́ èso àjàrà ìyẹn wá kan àwọn ọmọ. They know the solution. The solution is to leave Nigeria. Ká padà síbi tá a ti ń bọ̀. Láwọn bàbá wa fi sọ wípé tẹ́nìyàn bá ń lọ sájò tó bá dórí ta mẹ́ta tí ò mọ ibi tó máa yà sí tí ò mọ ibi tó lọ á ṣàmọ́ ibi tó ti ń bọ̀. They know. I always say it. Not individual wa ló ní lo deliverance. Ẹ gbọ́ mi àbẹ́ dáhùn. Not individual wa ló ní lo deliverance. Not individual wa ló ní lo deliverance. Deliverance táwọn pastor fi ń gbá wa. Deliverance táwọn àwọn wòlíì fi ń gbá wa. Àwọn àfáà fi ń gbá wa. Lọ ṣẹbọ lódò lọ ṣe gbogbo ẹ̀ tó fi ń gbá wa tó fi lọ wẹ̀ lódò tó fi ń gbá wa. Wòlíì kérúbù wòlíì ìṣẹ̀lẹ̀. No, our land ló nílò deliverance. Ṣẹ́rí tí ilẹ̀ bá wà nínú ogun àwọn tó bá wà nínú ẹ̀ tó bá wà lórí ilẹ̀ yẹn ló máa mọ̀ pé yes ilẹ̀ ìpọ́njú là wà yìí. Ṣùgbọ́n tó bá wà ní ilẹ̀ ìtura tára tu ilẹ̀ ìmímí tí ilẹ̀ yẹn bá mí sókè yóò mọ̀ tu àwọn tó wà ńbẹ̀ lára ni. Yóò mọ̀ tu àwọn tó wà ńbẹ̀ lára ni. We all know the solution. The great Baba Adeboye know the solution to the Yoruba problem. Ṣùgbọ́n bàbá ń wo àní branch ní lọ́dọ̀ àwọn Fúlàní àní branch ní ilẹ̀ Yíbò ṣé tí a bá divide tí Yorùbá bá lọ tán can we still have in charge to control? Wọ́n wá wò pé tí Yorùbá bá ti lè lọ tí Biafra dúró tí Arẹwà dúró millions of naira náà máa lùsì nílẹ̀ Yíbò millions of naira náà máa lùsì nílẹ̀ Fúlàní. Wọ́n ti gbàgbé pé ilé ayé iná máa fi sí lọ. The majority of them, they are not a man of God. They are man of money. Mammon nonsense. That is why you see all the prayer that I pray látijọ́ yìí. Àwọn wo ló ń kéré ẹ̀? Àwọn pastor yẹn ni. That is why you see them that they can be able to buy a private jet. Mẹ́rin márùn-ún. Tá máa gun mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀dẹ̀. Live in mansion. Ẹja bí wọ́n léèrè. Ṣé bẹ́ẹ̀ ni bàbá Ẹkúdayọ̀ àbí bó ṣe Ẹkúdayọ̀ yes. Ṣé bẹ́ẹ̀ ni olùkọ́ Moses Orímọládé ṣe ṣe? Ṣé bẹ́ẹ̀ ni Ọ̀ṣọ́bà ṣe ṣe? Ṣé bẹ́ẹ̀ ni Apostle Ayọ̀ Babalọ́lá ṣe ṣe? No! The majority of who call themselves pastor, prophet today, it is because of money. They know the solution. Wọ́n mọ solution o. Wọ́n mọ Yorùbá ẹgbẹ́ ají. Ìgbé ayé tá ń gbé kò dùn mọ́ Olódùmarè inú. Olódùmarè kọ́ ló tì wá sínú bondage. Those people call themselves a politician. The governor, the senators, the rep. Those people call themselves ambassadors. They are using their private jet to carry dollar anyhow. Ẹ máa rí wọn. Mo wà nílé epo lánàá. Ìkan nínú wọn dẹ̀ pé bí jíìpù márùn-ún wá oníkan fìlì ẹ̀. Ẹ̀mẹyẹ epo tí jíìpù máa gbà márùn-ún. Gbogbo àwa táwa mẹ́ẹ̀dẹ́ lanu ládẹ̀ ń wò. Ẹni fẹ́ repo 5,000. Ló dẹ̀ yìí bọ́rọ́kọ́tọ́ bí ọká ló wọnú mọ́tò. Náà dẹ̀ ń tó mọ́tò yẹ tẹ̀lé lẹ́yìn. Ìran bàbá ẹ̀ ò lówó rí o. Ẹ gbọ́ orin yẹn ni àwọn ará bí ni ẹbí àwọn ajẹkó lójú olóhùn àwọn fìríndì ọ̀kẹ́ àwọn ìka ènìyàn òróró ènìyàn àwọn afẹ́ ajẹmọ́fẹ́ ayó tí fúnni lóko ìdí ọ̀pẹ́rọ. That is why mo jẹ́ èèyàn kan tí òun tètè sùn. The situation of the country, the situation of the Yorubas. Ẹ wo ọmọ ọlọ́mọ tó pa ní Ìgbàjà ní Kwara State. Lórí ilẹ̀ bàbá ẹ̀ kò kọjá ayé ẹ̀.
àwọn ará Ìṣẹ́yìn ò jẹ́ kí n gbádùn everyday pé bàbá Èkìtì Fúlàní tá bá ti complain Fúlàní á ní kán lọ bá àwọn ọba kan lọ ẹ lọ bá ọba yín ti gba màálù ọba yín ti gbowó pé àwọn tó jẹ́ alágbára ní Ìṣẹ́yìn wọ́n kàn ń wo àwọn àgbẹ̀ ìran ni kábíyèsí gé ò dá sí nígbà tí kábíyèsí ti gba gbẹ̀mù sápò ó dẹ̀ jọ yé gbogbo wa. We all know the solution. Ká padà sílé. Ká ṣe kí ni? Ká padà sílé. Ká padà sílé. Lórí ilẹ̀ bàbá wa. Òun ló jẹ́ kí n wá oníyẹ kan o. Àwọn arábí ní ká jẹ́ ká bí o. Tó fi dàbí pé ènìyàn gbàdúrà Ọlọ́run ò gbọ́ mọ́. Láyé àtijọ́ àwọn bàbá wa máa ń wúre ọjọ́ kẹta wọn ti rèsì. We are in big bondage. Yoruba, we are seriously bondage. Tí àwọn tó dẹ̀ jẹ́ olórí yẹn wọ́n mọ̀. Bọ̀tí torí pé nǹkan fẹ́ jẹ́. Òun lè fi rí wọn tán tako tán pè ní òmìnira ilẹ̀ Yorùbá. Mo wo programu yẹn lánàá Channel television Ṣeun ó invite Fẹ́mi Fálànà barrister Fẹ́mi Fálànà bàbá mi tó dáa tó ṣùọ fún the Nigeria government refinery wọn tó wà ní Warri èyí tó wà ní Port Harcourt tí Warri wọn àwọ́dù ẹ̀ ní $1.5 billion not naira dollars. Ẹ̀yin tẹ́ mọ̀ ìṣirò kẹ́ ẹ bá wa ṣírò ẹ̀ dáadáa wọ́n fún wọn ní ọdún méjì pé ọdún méjì the refinery will work. Tí Calabar wọ́n àwọ́dù ẹ̀ ní $1.4 billion. Wọ́n fún yẹn náà lọ́dún méjì. The total of money is $2.9 billion. Barrister Fẹ́mi Fálànà ní ọdún méjì tó dá ó pé onítàbárántí wọ́n sọ wípé refinery ti Warri we started working in April. We are now October. Ti Port Harcourt ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní October yìí October 4th. We are now on the 3rd or on the 4th. No sign. Barrister Fẹ́mi Fálànà pé òun wá petition àwọn company kọ̀tátọ̀ tó gbé yẹ fún. Wọ́n náà sọ pé kọ́ fún wọn ní time. Nígbà táwọn yẹn máa dá Fálànà lóhùn wọ́n sọ pé wọ́n àwọ́dù ẹ̀ fún wọn. With evidence. Ẹ gbọ́, ṣé Nigeria government ló ń parọ́ ni? The Federal Executive Council jáde síta pé they have awarded the Port Harcourt refinery and Warri in amount of $2.9 billion. Àwọn company tó gbé fún náà wò ẹ lọ wò dáadáa pé wọn àwọ́dù ẹni tì fún wọn wọ́n ti pín $2.9 billion yẹ wọ́n ti pín not naira o. Ẹ̀yin tẹ́ ẹ má bá mathematics ẹ bá wá sí iye tó bá máa jẹ́ nínú owó Nàìjíríà tẹ́ bá dẹ̀ máa ka àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ wọ́n lè má ju mẹ́rin lọ. The rest Fúlàní. Why are we deceiving ourselves? Ṣé orú situation yẹ lẹ́fi ní pé ká máa gbàdúrà kọ́lọ́run dẹ̀ máa gbọ́ tí inú bí Ọlọ́run sí Nàìjíríà. Mo sọ wípé Yorùbá ẹja tètè kó nínú Nàìjíríà ká má bàa nípa àti ìpín nínú ìjìyà Nàìjíríà. Orí kuku tí àwọn bàbá wa ṣe most especially àwa tá à ń tẹ̀lé wọn lẹ́yìn ìyà ìlàjọ ń jẹ yìí. Ó dẹ̀ tó wá ṣe ní láàánú pé àwọn òjìyà yẹ àwa là ń jìyà ẹ̀. Nígbà tẹ́nìyàn kan sọ pé òun fi $250 million lówó ilé tó ń gbé ní banana land àbí kí lẹ́ ń pè é lóṣù $250 million. Iṣẹ́ wo ló ń ṣe? Yorùbá irú àdúrà wo lẹ lè gbà tọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀? That is why you see them
ẹni bá fẹ́ lálẹ́ òbá lójú wọ́n á gbógun tì wọ́n á máa lé ikú sí orí ló kọ́ ọmọ Adéyẹmọ yọ ìkúlẹ̀ abiyamọ ni ò padà lẹ́yìn ọmọ Adéyẹmọ ìkúlẹ̀ abiyamọ. We are tired for this situation. The Yorubas ẹ má jẹ́ atanra wa jẹ ẹ má jẹ́ atanra wa jẹ the majority àwọn pastor kan ó ra mọ́tò more than 300 pieces ó ń pín fún àwọn workers ẹ̀ tẹ́jọ́ ń gbá àwọn ọmọ ìjọ àwọn ló ń jèrè Nàìjíríà torí Nàìjíríà ilé ẹkún ní ilé jìbìtì ní those people who are ruling Nigeria they are demon authentic demon ní ẹ̀mí ènìyàn ò ṣe jọ wọ́n lójú what we call development kò sí tó kàn wọ́n táwọn bá ṣá ti develop làwọn pásítọ̀ wa kó wa lọ sórí òkè àwọn àfáà wa ni wọ́n ṣe wáàsí èyí tá a tanra wa ó tó gẹ́ ọmọ Yorùbá ẹjẹ́ àjọ gbé sínú àjẹ́ndà wípé àwọn orílẹ̀-èdè tí ò gbàdúrà tó wa kí ló dé tó fi ń gbádùn jù wá lọ àwọn orílẹ̀-èdè tí ò gbàdúrà tó wa kí ló dé tó fi ń jèrè tó fi ní ìfọ̀kànbalẹ̀ ju àwa tá à ń gbàdúrà lójoojúmọ́ mò ń wo program kan lọ́wọ́ níbi tí bàbá Adébóyè tó ti ń apọ́lọ́ tó ti ń sọ pé kán dáríjì òun pé òun sọ pé ẹni tí ò bá ti san ìdámẹ́wàá kò ní wọ ìjọba ọ̀run kò ní rí Ọlọ́run ẹ̀ẹ̀mẹyẹ àwọn tọrọ yẹn ti kó jẹ tó ti san billions of naira tó ti make owó tó fẹ́ make tẹ̀wọ́sẹ̀ yẹn apologize pé I'm apologize òyìnbó yìí náà ni wàhálà jàre ara tó fi ń gbà wá náà nìyẹn àjòjì èdè Yorùbá go back home tá a bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run go back home tá a bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run 99% àwọn tó pera wọn ní bílíọ̀nìà lénìí lórílẹ̀‐èdè yìí ọwọ́ wọn ò mọ́ Yorùbá go back home ìyà tá à ń jẹ kì í ṣe ọwọ́ Ọlọ́run látọwọ́ àwọn jẹgúdújẹrá Afẹ́nifẹ́re tán ṣojú Awólọ́wọ̀ tí wọn ò ṣẹ̀yìn Awólọ́wọ̀ látọwọ́ àwọn tó pera wọn ní Yorùbá Council of Elders the governor the senator the rep all the politicians in Yorùbá land àwọn ló kó wá sínú yọ́yọ́ tá a wà yìí that is why you see them go against the freedom of Yorùbás wọn fẹ́ ká bọ́ wọn fẹ́ ká ṣe kí ni ká bọ́ it is me and you that will reject it pé a jìyà mọ́ it is me and you will reject it pé alùbàtà ìdáni ó tó gẹ́ kò sí ìlú kan ní ilẹ̀ Yorùbá àgọ́dílé ni o oko ni o city ni o tí Fúlàní ò sí ń bẹ̀ tọmọ Ìgbò ò sí ń bẹ̀ àwọn tó pera wọn ní òṣèlú wọn ò dẹ̀ rí torí ń tán jẹ lọ́wọ́lọ́wọ́ náà dúró tì ẹ ti gbọ́ orin yẹn o orin yẹn ẹ ti gbọ́ ìgbà 1980 bíyà 83 ní bíyà 84 lórin yẹn ti jáde síta ẹ wá sí ìlú ọdún yẹn sì kẹ́ lè mọ̀ pé we are in bondage the solution to the problem the majority of those people call themselves pastor bàbá yìí Èsíkáyà nígbà tó wá sí òkèèrè omi báyìí tó lóun rí i pé àsíá Nàìjíríà fàyà sí mẹ́ta mo mọ nǹkan táwọn pásítọ̀ kan sọ pé ṣé ó yẹ kó sọ síta torí pé kò bẹ̀rù ènìyàn ni ó mọ̀ pé ẹni tó fìràn yẹn hàn òun lẹni tó lè pọkàn tó lè para òun ló lomi ara àti ẹ̀jẹ̀ but the politician pastors they know but they keep quiet that is why you see majority of them tẹ́nu àwọn náà pastor náà ti ń jápa tó bá di alẹ́ Saturday wọ́n land
tán bá ti parí sáfíìsì bíi mẹ́rin tán dẹ̀ kówó wọn tán èpè àwọn tún lọ. Yorùbá wake up. Ọwọ́ Ọlọ́run kọ́ lé eléyìí, ìyà tá à ń jẹ ọwọ́ Ọlọ́run kọ́. Bàbá yẹn kàn dákẹ́ ọkàn wò wá ni. Gbogbo àdúrà tẹ́ ń gbà dàbí igbe ajá ni, bí gbàtàjá bá ń gbó. Torí pé a ò sí nínú ìlànà Ọlọ́run. Torí pé níbi tí Ọlọ́run fi ìran Yorùbá sí a ò sí ń bẹ̀. Ọlọ́run dá wa pé kí a jẹ gàba lórí ilẹ̀ yìí ká máa gbáyìn. Kọ́kọ́rọ́ ilẹ̀ yìí Ọlọ́run fi lé wa lọ́wọ́, but Fúlàní ti gbà lọ́wọ́ wa, wọ́n ti kó lé China lọ́wọ́. Kọ́kọ́rọ́ ilẹ̀ Yorùbá ò sí lọ́wọ́ ọmọ Yorùbá mọ́. Àwọn àdúgbò kan lé Adó níbẹ̀ wọ́n rí aláàlú ńbẹ̀, wọ́n wá ní kó máa lọ wọ́n aṣagídí fún wọn. Àwọn yẹn wá kò tí pé láì òní lọ ni Ọlọ́run ló ní káwọn yẹn ti súnmọ́. Ìgbà tó máa gbé kinní tẹ́ǹtì káàkiri ẹ AK-47 ló yọ síta náà bí fèèkì o tó ní magasin méjì ń dì í kí aláwọn yẹn yàbò bí òjò òru. Ṣé ọmọ Yorùbá lè gbé AK-47 ní ilẹ̀ Haúsá? Ṣé ọmọ Yorùbá lè gbé AK-47 ní ilẹ̀ Ìgbò? Torí pé wọ́n ti rí wa pé those people call themselves a leader in Yoruba land, they are demon. Pé life ọmọ Yorùbá ò jẹ́ nǹkan kan lójú wọn. Pé they are demon. It is me and you that will reject them. Anybody that says Yoruba must not have their freedom, demon ni, Luciferi ni. Ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa nìyẹn. Why those people that they call themselves a leader in Yoruba land, kí ló dé tó fi ń takò òmìnira Yorùbá tó dẹ̀ mọ̀ pé ibẹ̀ lára ti máa tu gbogbo ọmọ Yorùbá? Torí pé àríjẹ ní mọ̀dàrú ni wọ́n. Àwọn ohun tó lù wọ́n ń dà lúrú ni. Méye tí gómìnà ń gbà ni. Àtolówó allocation àti gbogbo ẹ̀. Yàyà Bello ti sanwó school ọmọ ẹ̀ di 2037. Year 2037. Why are we deceiving ourselves? Yoruba, this is time for us to say bye-bye to Nigeria. Let us kill Nigeria before Nigeria kill us. Let us wound Nigeria before Nigeria wound us. Me and you, let us scatter Nigeria before Nigeria scatter our life. The solution to our problem is to say bye-bye to Nigeria. Let us go back to our origin. Let us go back to our origin. Nigeria is not our origin. Orúkọ ègún ni. Orúkọ tó mú ìṣòro bá Yorùbá. Orúkọ tó mú Yorùbá dúró lójú kan bí omi adágún. A ò lọ síwájú, a ò lọ sẹ́yìn. This is time for me and you to say bye-bye to Nigeria. The solution is Yoruba nation. We must team hand together with Baba Akintoye and Olóyè Sunday Igboho Oòṣà to deliver Yoruba in hand of demonish people. Ẹ̀yin náà ti rí. Ìyẹn ni wípé orin yẹn ti ń sọ fún wa wípé kàkà kó rọ̀ lọ lára ewé àgbọn tí ló fojoojúmọ́ ń pèlé sí. Tí orin yẹn bá lè jáde ní etí tó di 90 tí ò rọ̀, ìyá 2000 tí ò rọ̀, 2024 la wà tí ò rọ̀, mọ̀ pé yóò máa pèlé sí ni. Òòṣà bó bá lè gbè mí, dá mi padà bó ṣe bá mi. Let us go back to our origin. Let us go back to our origin. We are ọmọlúàbí. Nigeria is not ọmọlúàbí. Demolished country. Evil country. Orílẹ̀-èdè tí ń paná ògo ni. Orílẹ̀-èdè tí ń gba ògo lọ́wọ́ ológo ni. Orílẹ̀-èdè tí ń sọmọ ológo di wèrè. Tí ń sọmọ ológo di tọrọjẹ ni. Yorùbá, ẹ̀jẹ̀ aláìtí inú wa. Gbogbo wa la rí n tó ń lọ. Gbogbo wa la rí n tó ń lọ. Let us reject Nigeria totally. Kò sówó létè. Owó school ń gbówó lérí.
àwọn èèyàn bí mẹ́fà ti pè mí láàárọ̀ pé bàbá Èkìtì please we need money mo lé mi gan ní ìdí ibi tá a ti ń san 80,000 naira tẹ́lẹ̀ wọ́n ti sọ di 160 we are in problem. The only solution we have now is to say bye-bye to Nigeria. Medical session, hospital wa, death trap. Àná ni mo gbọ́ pé Tinubu ti tún lọ sí London. Kí ló dé tí ó fi dúró Nigeria? They know what they are doing. It is time for me and you. Bí gómìnà Èkìtì bórí bá fọ́ gómìnà Èkìtì, á fly lọ sí London. Bí ó lọ London, á lọ South Africa. They know what they are doing. Ṣàṣà general hospital ẹ máa dé nílẹ̀ Yorùbá tẹ́ máa bóògùn bẹ́ẹ̀ wọ́n á kọ oògùn fún yín níta ní ibi tẹ́ ti máa lọ rà ní ìkan nínú pharmacy wọn or CMD wọn ló máa ní pharmacy ọ̀hún. Yorùbá, this is time for us to say no to Nigeria and embrace our nation. Let us work together for our independence. Yorùbá nation, we need independence now. God bless you. pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ódó tàbí kò kọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrótì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá tẹlifóònù wọn ni 08033229113 àti 08078496332 Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ gawkbookstore.com enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o.